Mo kí gbogbo ẹ̀yin ọmọ Oòduà nílé àti lókè òkun. Mo kí wa pé a kú dédé àsìkò yìí. Tí ẹ bá wo ẹ̀gbẹ́ mi, ẹ rí i pé special announcement ló wà ńbẹ̀. Ìròyìn ayọ̀, ìròyìn rere òun ni mo mú wá fún yín lórí ọ̀rọ̀ Odùduwà nation wa tí èmi àti yín tí a ti ń ṣiṣẹ́ lé lórí láti bí ọdún bíi 5 sẹ́yìn. Ó lèmi Àrólé ọmọ bàbá 1010 ọmọ Olúmọ Ìkọba lọ́la JP ni mo ní kí n tún fún yín ní update ẹ̀ bó ṣe ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ènìyàn wa lájọ wà lórí ìkànnì tí ẹ̀ ń pè ní bàbá Àrólé. Báwo lọ̀rọ̀ Oòduà nation wa tí ẹ̀ ṣe ń lọ? Àmọ́ tí ì gbọ́ nǹkan kan. Kí ló ń ṣẹlẹ̀ gan? Kí ni bàbá wa Olóyè Ọmọ Adéyẹmọ kí ni wọ́n sọ? Kí ni bàbá wa Professor Bánjí Akíntóyè kí ni wọ́n sọ? Kí làwọn ìròyìn tá tiẹ̀ tún lè rí gbọ́ tó tún lè fi wá lọ́kàn balẹ̀? Wàhálà ń ṣẹlẹ̀ nílé. Ṣé bẹ́ẹ̀ ṣe máa wò wá níran rèé? Torí ti yín ni mo ṣe mú short video kan wá lónìí tí mo fẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi kí ẹ jẹ́ ká jọ wò ká jọ dunnú. Ẹ̀yin ènìyàn mi, àbí báwo ni Yorùbá ṣe máa pòwe, ẹ jẹ́ kòwé kékeré yìí kó tó ṣe bí ẹ̀yin àgbà pé òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́. A ti wà nínú ìjàngbara yìí. Ẹ̀yin èèyàn mi, ilẹ̀ máa ti ta sí díẹ̀ láti 2020 wọ 2026. Ẹ̀yin ènìyàn mi, ẹ rí i pé àwọn ọmọ ọkọ ilẹ̀ Oòduà a sì dúró tán. Mo wá mú ìròyìn ayọ̀ wá fún yín lónìí. Ìròyìn tó máa fi yín lọ́kàn balẹ̀ tẹ́yin náà mọ̀ pé ìyá ìròyìn ni mo gbọ́ yìí jẹ́ máa múra álẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ kú oríire àmójúbà orílẹ̀-èdè wa tuntun eléyìí táwọn olójú ọ̀nà tó ń bọ̀ yìí. Ṣé mo sọ fún yín nínú ètò mi tó kọjá níbi ọjọ́ bíi 2 sẹ́yìn? Mo ní ẹ̀yin ènìyàn mi, ẹ má kọ́kọ̀ sókè, ẹ fọkàn yín balẹ̀ nítorí pé orílẹ̀-èdè wa ó ń bọ̀, iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀. Ṣé mo kó mo sọ? Mo tún sọ̀rọ̀ débì kan. Mo ní ìjẹ́ tán bá sọ pé ó yá lẹ́ni, ṣé ìwọ máa lẹ̀dí mọ́lé ṣá? Ṣé o máa sọ pé o ò jáde nígbà tán bá sọ pé agogo ti dún, ẹ̀yin ọmọ Oòduà ẹ bọ́ síta? Mo ní ṣé ìwọ máa lẹ̀dí mọ́lé? Mo ní ṣé ò ní jáde? Ṣé mo pé a ṣètò yẹn bóyá àná àbí ìjẹta la ṣe ètò yẹn. Now ọ̀rọ̀ tí mo wá sọ yẹn ó wá jẹyọ. Ńgbà tó wá jẹyọ yẹn mo wá wò pé tí bá ní kí n fi fídíò ilẹ̀ kí n máa play ẹ̀fẹ́ yìn èèyàn wa, ó máa rí bí ìgbà tó pé Àrólé ò mọ nǹkan tó ń sọ. Àbó máa dàbí pé ṣé Àrólé ṣé kí ló ṣẹlẹ̀ gan? Ó ti yé eyín bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ̀ wípé ìrìn àjò yìí ó yé èmi Àrólé yékéyéké. Àwọn bàbá wa tá dẹ̀ ń tẹ̀lé, ẹ̀yin èèyàn mi, ẹ̀ gbọ́ nǹkan kan lénìí tó máa fi yín lọ́kàn balẹ̀ lórí ọmọ yín, àbúrò yín, bàbá yín, ọ̀gá yín, àbí kí n sọ pé lórí ẹ má jẹ́ ń lo àbúrò mi, lórí bàbá mi Àrólé rólé tí bàbá bá fẹ́ pè mí nù, orí mi àwa máa wú bí gààrí. Ẹ̀yin ènìyàn mi, bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní, wọ́n sọ ọ̀rọ̀ kan dóná. Ọ̀rọ̀ yẹn nígbà tó sọ jáde, kì í ṣe wípé àwa tá a jí ọmọ wọn tá a súnmọ́ wọn pẹ́kípẹ́kí, kì í ṣe pé a ò mọ̀ ó, kì í ṣe pé a mọ̀ bó ṣe ń lọ. A mọ̀, ṣùgbọ́n ẹ̀yin tí ò yé, Olódùmarè wá mú fídíò yìí jáde. Ṣókí ni mo máa play ẹ̀ fún yín kí ẹ̀yin náà lè mọ̀ wípé ìdí t'Àrólé fi takú tó fi sọ pé kò sí ní tó jọ Oòduà nation yìí àfi tá a bá débẹ̀. Ṣé mọ̀ pé oríṣiríṣi ìjì ló ti jà lọ́dọ̀ èmi Àrólé, ṣùgbọ́n Olódùmarè wọ́n ní ìjì ò lè jàjàjà kó dominú àgbọnù, àbí kì í ṣe ẹ̀yin àgbàlẹ̀ sọ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni ní tèmi Àrólé dúró fún nìyẹn. Kò sí bí ìjì lè ṣe jà kó dominú àgbọnù. So àwa dúró tán. Èmi náà dẹ̀ mọ̀ pé ẹ̀yin ènìyàn yìí ẹ̀ ń bẹ pẹ̀lú wa. Mo fẹ́ kẹ́ ẹ máa dunnú níbi tẹ́ ẹ bá wà. Eléyìí ò ń sọ̀rọ̀ pé bá mo fi, ẹ̀yin náà mọ̀ pé tí bá ti ń sọ̀rọ̀ mi ì dédé ń sọ̀rọ̀. Ohun tí ì bá dẹ̀ rí mi èké mu jáde. Ibikíbi tẹ́yin ọmọ Oòduà bá wà lálẹ́ yìí, tẹ́ ẹ̀ bá tí ì jẹun tó bá pẹ́ ẹ̀bà lẹ fẹ́ jẹ, ẹ try ẹ gbìyànjú
tẹ́ bá ní kápá láti gúnyán màá fẹ́ kẹ́ ẹ jẹyán. Tó bá dẹ̀ pé ẹ̀bà yẹn gangan lẹ máa fi ń gbádùn ara yín, ẹ tẹ̀bà yẹn kẹjọ kó tóbi díẹ̀ sí, nítorí pé ìròyìn ayọ̀ tí mo fẹ́ fún yín yìí ìròyìn tó ti níṣẹ́ nínú ni, tí ń ṣe pé ẹnu lásán, ìròyìn tó ti ní iṣẹ́ nínú, òun ni ìròyìn tí mo fẹ́ mú wá fún yín. Ẹ̀yin ènìyàn mi, tó bá yẹ pé lóòótọ́ lódodo lèmi àti yín lájọ ń ṣiṣẹ́ Oòduà Nation yìí, pé ìran wa gbọ́dọ̀ kúrò lóko ẹrú, pé bó ti wù kó rí a gbọ́dọ̀ dé ilẹ̀ ìlérí wa, ẹ bá mi share fídíò yìí. Ẹ̀yin ènìyàn mi, mo ní ẹ máa bá mi pín fídíò yìí. Olódùmarè ti ṣe fún wa. Ó ní fídíò kan tí mo máa play fún yín, ní pàtàkì ẹ̀yin èèyàn wa tí ẹ ti ń wò ó wípé bàbá Àrólé kí ló ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ Oòduà Nation, báwo ló ṣe ń lọ, àti ní pàtàkì ẹ̀yin tẹ́ ẹ wò pé ọmọ Adéyẹmọ ti dalẹ̀ yín, tẹ́ ẹ wò pé Ìgbòho Òòṣà bàbá ti dalẹ̀, ó ti lọ bó lóṣèlú, ó ti bá Tinubu lọ, ó ti bá ilé yìí lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí, ẹ bá mi pín in kó kan gbogbo ọmọ Oòduà lára, ní pàtàkì àwọn tó ní lọ́kàn wípé olóyè ọmọ Adéyẹmọ ó ti dalẹ̀, ó ti bó lóṣèlú lọ, kò ṣe Yorùbá Nation mọ́, ó ti tà wá. Ẹ̀yin ènìyàn mi, ṣé mọ̀ pé kì í ṣe pé báyà àwa ò mọ̀, kì í ṣe pé báyà àwa ò mọ̀ bó ṣe ń lọ, ṣùgbọ́n mo rí pé púpọ̀ nínú ọmọ Oòduà ní o understand nǹkan tó ń lọ pẹ̀lú àwọn iṣẹ́ tí à ń ṣe. Ṣùgbọ́n èmi ń sọ, mo tún sọ lọ́jọ́ tòní wípé Olódùmarè ti bá wa ṣe ilẹ̀ ìlérí wa tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé àti dé yìí ó ti tẹ̀ wá lọ́wọ́ ni. Màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá mi gbọ́ fídíò yìí kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ lé. Kẹ́ ẹ bá mi wo fídíò yìí tí bàbá wo olóyè ọmọ Adéyẹmọ tó bá wa sọ. Gbogbo ọmọ Oòduà ṣe ẹ jẹ́ ń play ẹ̀gọ́ kẹ́tì ẹ̀ kọ́kọ́ rí ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò yìí. Mi ní ọ̀dẹ̀ ní disappoint ọlọ́mọ promise mi ní disappoint yẹn o, ṣùgbọ́n bí nǹkan bá ṣe gbà ẹ ká ṣe máa ṣe lọ, olórí kan ní bá bá ṣe gbà láti máa ṣe jọ a máa débi tá à ń lọ. Ẹnìkan ní ká má sọ̀rọ̀ Yorùbá Nation mọ́, ó ṣe mistake ni a lè stop ẹ̀. Ìjọba Yorùbá Nation náà la wà, ibẹ̀ náà la dẹ̀ ti bẹ̀rẹ̀. Odò tó bá dé gbàgbé orísun ẹ̀ ọmọ àgbẹ̀ Yorùbá Nation náà la lè stop. Yorùbá Nation, Yorùbá Nation, Yorùbá Nation, Ìgbòho Òòṣà iṣẹ́ ẹ̀ a lè stop ẹ̀. Security tí wọ́n gbé fún wa lẹ́fù pé Yorùbá wọ́n ní gbogbo àwọn Yorùbá àbá bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́n jẹ́ mi lógún ọlọ́mọ parẹ́ ó ní lọ kó àwọn security Yorùbá Nation rẹ̀ jọ. Bàbá mi Olúgbọ́n náà dì sámọ́ níyẹn Olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá mu bàbá dáadáa bàbá lábẹ́ Sunday ìbọn bàbá mi àwọn security Yorùbá Nation yẹn lọ kó wọn jọ. Wọ́n sọ pé security Ìgbòho, wọ́n sọ pé security Sunday Ìgbòho. ẹ pàtẹ́wọ́ Yorùbá Nation lọ kó wọn jọ. Àwa sọ fún president pé kó empower ẹ̀. Gbogbo àwọn terrorists tó ń wá láti Mali láti lè jẹ́ ẹ̀ floss wọn jáde. Ẹ lè ṣe mo níbẹ̀ ni bàbá mi. a máa ṣe Wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ ti ṣe fún wa. Mo ti fà wọn lẹ́tà gan-an. Ẹ̀yin èèyàn mi, ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn, ǹjẹ́ ẹ gbọ́ dáadáa, ǹjẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa, ǹjẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá mi olóyè Ìgbòho sọ nínú fídíò tí wọ́n ṣe ní ṣọjọ́ Sunday níbẹ̀ yẹn. Ṣé ọjọ́ Sunday ní fídíò yìí jáde àbí ọjọ́ Saturday? Ẹ̀yà ọjọ́ Sunday tí bàbá wa Kóìkí Ìjẹ̀bú parapọ̀ tí wọ́n lọ ṣe nílé bàbá. Ibi tí fídíò yìí wà kẹ́ ẹ tó débẹ̀ ẹ ti lè wo bíi 50 minutes kó tó di pé ẹ débi tí fídíò yìí wà. Púpọ̀ àwọn ènìyàn wa ni wọ́n ti rò ó wípé ọmọ Adéyẹmọ àní ó ti fi wálẹ̀ nínú Oòduà Nation, olóṣèlú ló ń tẹ̀lé báyìí. Òun ni mo ṣe lọ gé fídíò yẹn jáde tí mo ní kí n play ẹ̀ fún gbogbo ẹ̀yin ọmọ Oòduà. Ṣé mọ̀ pé tá a bá ń fẹnu sọ̀rọ̀ wípé Oòduà Nation wa yìí bàbá ò ní jẹ́ dalẹ̀ wa, gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè mí lẹ́yìn lórí ọ̀rọ̀ olóyè ọmọ Adéyẹmọ, tí ẹ̀ ń pè mí lẹ́yìn tẹ́ ń pè mí pé bàbá Àrólé a gbọ́ nǹkan tí bàbá wa ṣe,
bàbá ti lọ dé fìlà olóṣèlú, bàbá ti ń tẹ̀lé Tinubu. Kí ni mo ń sọ fún yín? Ṣé mo kó mo ń sọ fún yín pé olóyè Ìgbòho bàbá ò lè dalẹ̀ wa. Ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀ yìí dáadáa, ẹ jọ̀ọ́ màá tún repeat ẹ̀. Ibi tó ti bẹ̀rẹ̀ yìí ni mo fẹ́ kẹ́ grab dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ grab ọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn mi ẹ tún wo fídíò yìí sẹ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ farabalẹ̀. mi ní ọ̀dẹ̀ ní disappoint ọlọ́mọ promise yín mi ní disappoint yẹn o ṣùgbọ́n bí nǹkan bá ṣe gbà ẹ ká ṣe máa ṣe lọ olórí kan ní bọ́ bá ṣe gbà láti máa ṣe jọ a máa débi tá à ń lọ ẹnìkan ní ká má sọ̀rọ̀ Yorùbá Nation mọ́ ó ṣe mistake ni a lè stop ẹ̀ ìjọba Yorùbá Nation náà la wà ibẹ̀ náà la dẹ̀ ti bẹ̀rẹ̀ odò tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀ ọmọ àgbẹ̀ Yorùbá Nation náà la a lè stop ẹ̀. Mo kàn fẹ́ stop ẹ̀ ń bẹ̀ yẹn. Mo fẹ́ stop ẹ̀ ń bẹ̀ yẹn fún yín. Kí ni bàbá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀? Ó ní mi ò lè dà yín. Bàbá ní mo promise yín. Ó ti yé. Ó ní bó bá ṣe gbà ní káṣọ máa ṣe lọ. Ó láwọn kan sọ wípé ká má sọ̀rọ̀ nípa Yorùbá Nation mọ́. Ó ní wọ́n ṣe mistake. Ó ní torí pé ìjọba tó wà ń bẹ̀ ìyẹn ìjọba Bọ́lá Ahmed Tinubu yìí, ó ní ìjọba Yorùbá Nation ni. So ó là máa débi tá a ń lọ. Ẹ̀yin tẹ́ ẹ pè mí tí mo sọ fún yín pé bàbá mi olóyè ọmọ Adéyẹmọ, bàbá dádì mi kí ló ṣẹlẹ̀ ń bẹ̀? Bàbá ní Arólé ṣé o mọ bí tá à ń lọ mọ́ ni? Mo ní dádì mi mo mọ̀ ọ́, Oòduà Nation náà ni. Mo ní bẹ́ẹ̀ ni dádì. Kí ni mo tún wo Arólé mo ní sa má wọ́rì ẹ ṣáà máa ṣiṣẹ́ yín lọ. Ṣé mọ̀ pé mo jáde mo sọ̀rọ̀ yẹn pé gbogbo wa ẹ jẹ́ ká fọkọ̀ sójú kan, ẹ jẹ́ àfọkọ̀ sójú kan. So òun ni mo ṣe sọ fún yín pé ẹ dunnú ibikíbi tẹ́ bá wà, kì í ṣọ̀rọ̀ pé mo fi ń ṣe ọ̀rọ̀ eré. Ẹ jẹun tó bá ṣẹ́rí lálẹ́ yìí, ẹ jẹun tó bá wù yín, ẹ wá gbàdúrà. Ẹ gbàdúrà fọmọ Adéyẹmọ kó Olódùmarè kó dúró ti bàbá. Bàbá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn. Ó ní odò tó bá gbàgbé orísun ẹ̀ ó ní gbígbẹ ló máa gbẹ. Ẹ̀yin èèyàn mi ṣẹ́rí múvì tó ń lọ lọ́wọ́ yìí, Olódùmarè á jẹ́ kájọ wò tán, torí máa pẹ́ ẹ̀ ní wò tán bí pé mo ṣépè ni. Ṣẹ́rí múvì tó ń lọ lọ́wọ́ yìí, bàbá Tinubu Nàìjíríà Oòduà Nation, àwọn ọba àtàwọn politician wa ṣẹ́rí múvì tó ń lọ lọ́wọ́ yìí, gbogbo alájọ máa wò tán. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí ìkànnì yìí, ojú wípé ẹ̀yin ọmọ Oòduà mi ẹ máa gbáradì ní gbogbo ọ̀nà, ẹ máa dira, nítorí pé àwọn kọ́kọ́ máa ṣẹlẹ̀ tí mi ò dẹ̀ ní fẹ́ kó bá yín lójijì. Mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé rere náà ni gbogbo ẹ̀ máa padà já sí o. Ṣé mo pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí, bàbá olóyè ọmọ Adéyẹmọ wọn ò tí ì rìlíìsì àkáǹtì bàbá ò bínú o, bàbá ò dẹ̀jà, bàbá ò sọ pé torí pé Tinubu ò free àkáǹtì náà. Tí a bá ṣe ni lóore, ọpẹ́ la máa ń dún. Èmi náà jáde mo dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu bí ò tí mo ṣe nígbà tí mo rí olúwa mi tó ní ẹ bá mi máa dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu, ẹ bá mi máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọba ilẹ̀ Oòduà. Àwa náà jáde abá bàbá mi dúpẹ́, torí pé tó bá ti gbé wanted kúrò lórí wọn lénìí, irú wa ẹgan free náà wọ́n ṣe gbé wanted lé bàbá, ó ń bẹ lórí tiwa náà. Wọ́n dẹ̀ ṣe gbé kúrò, Olódùmarè yẹ̀ lórí gbogbo wa. So ìdùnnú wa ní pé wọ́n gbé wanted kúrò lórí wa, torí púpọ̀ nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ńgbà tó ń wá bàbá gan àtẹni tó lọlé bàbá mi Ọláyọmí Koiki Media, bàbá lọlé sí ó ń wálé, bàbá lọ Kútọ̀nù á lọlé á lọ Jẹ̀bú, bàbá dé nítorí pé wọ́n gbé wanted kúrò lórí wa ni. Tí wọ́n dẹ̀ mọ̀ wípé Oòduà Nation la fi bẹ̀rẹ̀. So ìjọba tó dẹ̀ wà ń bẹ̀ ìjọba Yorùbá Nation ni táwa náà mọ̀, torí àwọn politician àkọ́dìídì bá wa tán bá wa sọ̀rọ̀ pé Arólé ẹ ṣe báyìí, o ẹyẹ bàbá Tinubu ló máa fún ara ẹ̀ ṣe tá à ń fẹ́ fún wa.
so èmi dẹ̀ mọ̀ pé ohun tó wà ńlẹ̀ náà nìyẹn lóòótọ́ la àṣìṣe fún Tinubu àwa tẹ̀ tún ń fẹ́ àfẹ́ kó débẹ̀ gan àwa pẹ̀lú iṣẹ́ wa àfẹ́ kí Tinubu àti ẹ̀fẹ́ ká ní president kankan sọ pé òun announce ara òun pé president ló lórílẹ̀‐èdè Nàìjíríà àti ẹ̀fẹ́ ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ mi Àrólé ṣe ń ṣiṣẹ́ ẹ mọ̀ mí dáadáa iṣẹ́ ọ̀rọ̀ pé a fi ṣe ọ̀rọ̀ ẹnu ẹ̀yin tẹ́ ẹ mọ̀ mí pé èmi ò kàn ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ orí social media lásán bá a ṣe ń pariwo yìí náà la tún ṣiṣẹ́ tí mo dẹ̀ ń gbà ládùúrà kí Olódùmarè kó jẹ́ ń jẹ́ṣẹ́ ọwọ́ mi nínú ìrìn àjò Oòduà Nation kó má wàá jẹ́ mi nìkan gbogbo iṣẹ́ tí mo ti ṣe nínú ìrìn àjò yìí kó jẹ́ káwọn ọmọ mi náà ó jẹ́ ẹ̀ torí pé òjò ti ń pa gúbọ̀ ọjọ́ pẹ́ gan-an èmi Àrólé ewé mọ̀ mí náà ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ bá pè mí tẹ́ ẹ̀ ṣàdúrà fún mi so iṣẹ́ ọwọ́ wa Olódùmarè fi hàn ó ń gba iṣẹ́ yẹn wọ́n ń gbọ́ káàkiri iṣẹ́ yẹn tàn gan so kí làwa sọ pa àdúpẹ́ fún so ọpẹ́ ló yẹ wá so fáǹfààní ẹ̀yin tẹ́ ẹni lérò pé bóyá Olóyè Ọmọ Adéyẹmọ wọn ò ṣe Yorùbá Nation mọ́ bàbá a máa dé ilẹ̀ lérí wa ni bàbá sọ fún wa ṣùgbọ́n bó bá ṣe gbà ní kẹ́ ẹ jẹ́ àjọ ṣe so ọ̀nà tó gbà ń ṣe òun ni bàbá ń tọ̀ yìí èèyàn gbọ́dọ̀ tọ́ kó ba lè rí bó ṣe yẹ kó rí so ohun tí bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ bá ti ṣe òun làwa ẹ faramọ́ ọ̀nà tí bàbá bá ti tọ̀ òun làwa ẹ faramọ́ tí bàbá bá yìí sọ pé ó yálè ní báyìí la ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni tán bá tún ní Tinubu ó gbọ́dọ̀ tún lu ẹlẹ́ẹ̀kẹta á lu ẹlẹ́ẹ̀kẹta náà ni ṣùgbọ́n èmi mọ̀ pé òwe ni wọ́n fi ń pa fún everybody wa ṣàti kékeré àti yányányán ẹ ti lè bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn ó dẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà àbáyọ ìyẹn tá a gbé lọ́wọ́ yẹn ó ṣe ń bẹ̀ ó ti di dandan a máa débẹ̀ ẹ̀yin ọmọ Oòduà ẹ bá mi máa fi àdúrà ránṣẹ́ sí bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ o ní gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ bá mi máa súre fún bàbá ẹ bá mi máa gbàdúrà fún wọn nítorí pé Olódùmarè jogún ọpọlọ fún wọn Olódùmarè jogún ìmọ̀ fún wọn Olódùmarè jogún òye fún wọn bàbá yìí in fact wọ́n gbọ́n bí ifá bàbá yìí mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ó dẹ̀ ń tò bàbá yìí dẹ̀ ń tò Olóyè Ọmọ Adéyẹmọ dẹ̀ ń tò ṣùgbọ́n àwọn ọ̀gbẹ̀rì kan ò mọ̀ àwọn ọ̀gbẹ̀rì kan ṣe bíi pé awo ò sí mọ́ bẹ́ẹ̀ awo ń bẹ tí awo ń dáfá yanranyanran létí ọpọ́n ifá wọ́n ṣe bíi pé bàbá ò lè ṣe bó ṣe sọ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti wá dikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀ ń dẹkú ẹ̀yin èèyàn mo mọ̀ kó yé yín jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ibi tá a ń lọ yẹn ibẹ̀ là ń lọ o ẹ tún gbọ́rọ̀ bàbá mi lẹ́ẹ̀kan sí ẹ gbọ́rọ̀ bàbá mi Ìgbòho Òòṣà lẹ́ẹ̀kan sí. mi ní ọ̀dẹ̀ ní disappoint ọlọ́mọ promise mi ní disappoint yẹn o ṣùgbọ́n bí nǹkan bá ṣe gbà ṣe ká ṣe máa ṣe lọ olórí kan ní bọ́ bá ṣe gbà láti máa ṣe jọ a máa débi tá a ń lọ ẹnìkan ní ká má sọ̀rọ̀ Yorùbá Nation mọ́ ó ṣe mistake ni a lè stop ẹ ìjọba Yorùbá Nation náà la wà ibẹ̀ náà la dẹ̀ ti bẹ̀rẹ̀ odò tó bá dé gbàgbé orísun ẹ̀ wọ́n máa gbẹ Yorùbá Nation náà la a lè stop. Yorùbá Nation Yorùbá Nation Yorùbá Nation Ìgbòho Òòṣà iṣẹ́ rẹ̀ a lè stop ẹ security tí wọ́n gbé fún wa lẹ́fù pé Yorùbá wọ́n ní gbogbo àwọn Yorùbá àbá bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́run jẹ́ mi rí ogun ọlọ́mọ parẹ́ ó ní lọ kó àwọn security Yorùbá Nation rẹ̀ jọ bàbá mi Olúgbọ́n ní Àdìsá mo ní ẹ̀ Olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyá mu bàbá dáadáa bàbá lábẹ́ Sunday mo ní bàbá mi àwọn security Yorùbá Nation yẹn lọ kó wọn jọ wọn sọ pé security Ìgbòho wọn sọ pé security Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ Yorùbá Nation lọ kó wọn jọ àwa sọ fún president pé kó empower ẹ gbogbo àwọn terrorists tó ń wá láti Mali láti Niger ẹ floss wọn jáde ẹ lè ṣe mo níbẹ̀ ni bàbá mi a máa ṣe wọ́n dẹ̀ ti ṣe fún wa. ẹ̀yin ènìyàn mi ṣẹ́yìn náà rí i pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ṣẹ́yìn náà rí i pé a ti dé ilẹ̀ lérí wa níwọ̀n ìgbà tí lídà wa ṣì ń jẹ́ kó yé wa wípé ibi tá à ń lọ la ṣì ń lọ pé kò sí nǹkan mìíràn
pé òun ṣe ìlérí òun dẹ̀ promise wa òun ò dẹ̀ ní disappoint wa. Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní dádì mi mo kí yín ẹ kú iṣẹ́ takuntakun ọba mi Èdùmàrè amúwadé ilẹ̀ lérí ẹ dàgbà ẹ dògbó gbogbo iṣẹ́ ọwọ́ yín lórí ọ̀rọ̀ Oòduà nation yìí kí ìran ọmọ aládé kó lè kúrò nínú oko ẹrú kí gbogbo àwa tí wọ́n fìyà jẹ nílùú South Africa ká lè padà wá sílé wa ká padà wá láti fẹ̀dọ̀ lórí èrò òrò káwa náà ó lè gbádùn nǹkan àlùmọ́nù orí ilẹ̀ wa bí àwọn ọmọ South Africa ṣe ń gbádùn ẹ̀ tí wọ́n wá pa àlejò tí wọ́n ń gbẹ̀mí àlejò wípé wọn ò fẹ́ kán bá wọn nípẹ̀ẹ́nú ẹ̀. Olódùmarè àgbàlẹ̀ wa fún wa gbogbo àwa àlejò gbogbo ọmọ Oòduà tí ń bẹ káàkiri àgbáyé á lè padà wálé láti wá gbádùn ilẹ̀ wa. Bàbá mi Ìgbòho Òòṣà ẹ dàgbà o ẹ dògbó àwa táwa jẹ́ ọmọ yín tá à ń tẹ̀lé yín a ò ní sọnù lẹ́yìn yín o a ò ní kú mọ́ yín lójú lágbára Elédùmarè gbogbo wa náà a ó jọ dàgbà ní o a ó jọ jẹṣẹ́ ọwọ́ wa nínú Oòduà nation lágbára dẹ́dà ṣẹ̀dá. Bàbá mi Ìgbòho Òòṣà mo dúpẹ́ o èmi mọ̀ pé bó ṣe ń lọ nìyẹn ṣùgbọ́n ní ọjọ́ tèmi náà pé yìí tẹ́ ẹ sọ fún mi lọ́kàn mi ti balẹ̀ tèmi náà ti mọ̀ pé bàbá irọ́ níṣẹ́ ibi tẹ́ ẹ bá ń lọ làwa ń bá yín lọ. Bàbá mi olóyè ẹ̀yin ni mo wá ń bá sọ̀rọ̀ báyìí ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́ èmi ọmọ yín àrólérólérólérólé Oòduà ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà ìránṣẹ́ Olódùmarè torí pé ìlànà tí mò ń là yìí mo rí pé ohun tí Olódùmarè fún mi láti òde ọ̀run wá ṣe nílé ayé ni mò ń ṣe yìí mo èmi náà ti ríra mi mo ti wora mi pé ohun tá a yàn yín fún òun náà la yan èmi àrólé fún láti jà fún ìran Oòduà. Olódùmarè á bá mi dúró tì yín Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Bàbá Professor Banji Akíntóyè ẹ ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ bó ti wù kẹ́ dàgbà tó bàbá ẹ̀yin náà lè máa na àsíá Oòduà nation sókè fún wa láṣẹ Èdùmàrè láìpẹ́ láì jìnà. Bá mi olóyè mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé ẹ ṣe ìlérí ẹ dẹ̀ mú ìlérí yín ṣẹ ẹ tó ń fi gbogbo ọkàn àwa ọmọ Oòduà balẹ̀ wípé sẹ́ ẹ ní disappoint wa. Bàbá ọ̀rọ̀ tó jáde lẹ́nu yín síta gbangba yìí ọba mi Èdùmàrè á bá mi san yín lẹ́san ẹ o ẹ jẹ èrè ẹ nílé ayé gbogbo ibikíbi tí ọmọ yín bá dé nílé ayé ìrọ̀rùn ilẹ̀ ìrọ̀rùn ni wọ́n máa tẹ̀ nítorí pé ilẹ̀ ìrọ̀rùn òun lẹ̀ ń fẹ́ ká tẹ̀ fi ń jà fún wa lójoojúmọ́. Olódùmarè á bá mi dúró tì yín ẹ ṣé mo dúpẹ́ o bá mi Ìgbòho Òòṣà. Ẹ̀yin ènìyàn mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa láwa tá a dúró tán nínú ìjàǹgbara Oòduà nation tá a sì dúró di àkókò yìí tá a ń ṣiṣẹ́ takuntakun tá a náwó tá a nọ́ra mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ kó sún yín ní àárọ̀ kan ẹ bọ́ sọ́wọ́ ìyá onítìrí wọ́n lù yín jìbìtì wọ́n gbá yín ẹ jáde ńbẹ̀ ẹ padà wá sílé pé ẹ mọ̀ ló ṣe rí báyìí ṣùgbọ́n ẹ wá padà ẹ tún bẹ̀ sí ẹ tún dúró tọmọ Adéyẹmọ àtàwa tá àti ẹ̀yà lójú kan tá àti ẹ̀ lọ síbì kankan tó yẹ pé ibi gbàrà tá àṣírí ẹ ti tú tá a ti mọ̀ pé àṣírí ẹ ti tú 419 ní tá a ti padà lẹ́yìn ẹ̀ náà láti ń ṣiṣẹ́ wa lọ tá a fìgbà kọ́kọ́ yẹsẹ̀ gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ojú kò ní tì yín o ilẹ̀ ìlérí wa tá a dẹ̀ ń wò lọ́ọ̀kan yìí torí Yorùbá nation yẹn ó ti wà wájú wa bá a fẹ́ bá a kọ̀ ó máa kanlẹ̀kùn wa tá a dẹ̀ máa ṣílẹ̀kùn fún tá a máa wẹ́kọ̀mù ẹ̀ Oòduà nation tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí mo ló ti dẹnu ọ̀nà wa ṣèbí 2027 làwò lọ́ọ̀kan yìí àbí ṣèbó làwò yìí ojú ẹ̀sán ní 2027 ojú ẹ̀sán ní tó dẹ̀ máa rọ̀ tó máa rọ̀ ní kàtàkàtà pẹ̀lú iná tó ní agbára. Èmi ń bọ̀ kọ́kọ́ lọ̀rọ̀ tó wà ńlẹ̀ èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ̀yin àyànfẹ́ ilẹ̀ Oòduà mo mà dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin pásítọ̀ tẹ́ ń gbàdúrà fún Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé tí ò bá sí ti yín náà ni orílẹ̀-èdè yẹn ìbá burú ìbá worst ju bó ṣe wà yẹn lọ. Ṣùgbọ́n Olódùmarè ṣe wo ẹ̀yin àyànfẹ́ kan tí ẹ sì ń gbàdúrà tẹ́ ń súre tẹ́ sì ń ṣáà ń bẹ Ọlọ́run pé kó jọ̀ọ́ nínú àánú ẹ kó fojú àánú wo bó ṣe ń lọ. Ṣùgbọ́n ẹ dákun tẹ́ bá máa gbàdúrà báyìí Oòduà nation ní kẹ́ wá máa direct àdúrà yẹn sí nítorí pé ó ti wà níwájú wa. Gbogbo ẹ̀yin àlùfáà àgbáyé pátápátá ẹ dákun ẹ bá mi dúró ti ọmọ Adéyẹmọ. Gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin pastor ẹ̀yin prophet ẹ dákun ẹ dìde sí gbogbo àwa tá à ń jàjàǹgbara ẹ máa fi àdúrà ràn wá lọ́wọ́ lọ́tùn lósì.
ẹ máa bá wa fi àdúrà ràn wá lọ́wọ́ lọ́tùn lósì, ní pàtàkì bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ. Ẹ fi àdúrà ràn èmi Àrólé, ẹ fi àdúrà ràn èmi bàbá mi Ọláyọmí Kóìkì lọ́wọ́, àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa, àti gbogbo àwọn tó dìde gan tí wọ́n ń dì ti ara wọn, kí Olódùmarè kó gbé ọ̀tẹ̀ yìí, kó jẹ́ kó rì wọ́n mọ́lẹ̀ pẹ̀lú ọ̀tẹ̀ náà, kó rì sínú ọ̀tẹ̀ wọn tí wọ́n ń gbé dìde lórí wa. Ẹ̀yin ènìyàn mi, àsìkò tá a wà yìí, àsìkò tó yẹ ká múra ni o, àsìkò tó yẹ ká máa gbáradì fóhun tó ń bọ̀ ni, nítorí pé ẹ ti gbọ́ ó ti clear létí yín wípé ibi tá à ń lọ là ń lọ. Ilẹ̀ ìlérí yẹn a máa débẹ̀ lọ́mọ Adéyẹmọ sọ, lídà wa nìyẹn. Mo dẹ̀ mọ̀ pé èyí tí bàbá sọ, bàbá mi Professor Banji Akíntóyè, òun ló jáde lẹ́nu wọn tí bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ tó gbé jáde. Ohun tí bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ bá sọ, òun náà ni bàbá mi Professor Banji Akíntóyè sọ lẹ́nu. Olórí ọ̀dọ́, mo kí yín o nílùú Amẹ́ríkà, bàbá mi Prophet Ológunlolúwa. Bẹ́ẹ̀ náà ni mo fi àkókò yìí kí bàbá mi Òméyọ̀, olórí ọ̀dọ́ ní ilẹ̀ Oòduà wa káfàtà. Bá mi Òméyọ̀, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Mo wá fi àkókò yìí mo fi kí ìyá mi Àbẹ̀bí Mọ̀mí Kentos Ègè Àdùbí, Vice President ẹgbẹ́ Ìfẹ́lódùn àpapọ̀ ọmọ Yorùbá. Bàbá Alágbàlá, mo kí yín o, President lọ́hùn. Mo kí yín, mo wá fi àkókò yìí kí gbogbo ẹgbẹ́ mi Àrólé Bàbá 1010 Fans Club nílé àti lókè òkun. Lágbára Elédùmarè, a ó jọ dé ilẹ̀ lérí wa o. Gbogbo iṣẹ́ takuntakun tá à ń ṣe, gbogbo ẹ̀ lájọ máa jèrè ẹ̀. Mo kí gbogbo ẹ̀yin ti Ìjà Ẹkùn Board of Trustee, Ìjà Ẹkùn General, tí ẹ̀ ń ṣe ààbò fún àwọn ọmọ Oòduà nílé. Gbogbo yín náà ni mo kí o, a kú dédé àsìkò yìí. Mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé rálì ń bọ̀ láìpẹ́ yìí tí bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ sọ wípé wọ́n máa ṣe láti fi lọ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Wọlé Ṣóyínká. Wọ́n máa ṣe láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn ọba kan nílùú Ìjẹ̀bú. Wọ́n máa ṣe rálì yẹn, wọ́n máa ṣe dé ọ̀dọ̀ àwọn ọba wa kan, ní pàtàkì lọ́dọ̀ bàbá wa Professor Banji Akíntóyè, bàbá wa Prof Wọlé Ṣóyínká. Nítorí pé bàbá Wọlé Ṣóyínká yìí dídì wá kí bàbá wa ní Benin Republic. Bàbá náà ní ẹni bá ṣe ni lóore, ọpẹ́ la máa ń dùn, á dúpẹ́ fún ni. So bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, rálì kan ó ń pora ẹ̀pọ̀ láìpẹ́ yìí tó máa jáde tí gbogbo ojú máa rí. Oòduà Nation, ẹ̀yin ènìyàn mi, kò lè parẹ́. Ṣé mo kó mo máa ń sọ ní gbogbo ìgbà, mo ní Olódùmarè ló gbé ìrìn àjò yìí dìde. Mo ní kò dẹ̀ sí ẹ̀dá alààyè tó lè bàjẹ́, nítorí pé ohun tí Olódùmarè ti sọ ni. Ẹ̀yin ẹ kàn try, ẹ lọ lé onífá, ẹni kan da fá sí pé báwo lọ̀rọ̀ Oòduà Nation ṣe fẹ́ rí. Ifá máa sọ fún yín pé Oòduà Nation ń bọ̀. Ẹ gbéra, ẹ kò ṣe mistake, ẹ lọ sọ́dọ̀ wòlíì, ẹ lọ bèè lọ́wọ́ wòlíì tó gbóná. Ó máa sọ fún yín pé Oòduà Nation yìí ó ń bọ̀. Bàbá ti bẹ́ẹ̀ tán, prophet ti bẹ́ẹ̀ tán, ṣe òpó sì sọ̀rọ̀ yẹn láìpẹ́ yìí. Ó ní àwọn tó ń ṣiṣẹ́ tó gbé Oòduà tó Olódùmarè gbé Oòduà Nation lé lọ́wọ́ láti ṣiṣẹ́, ó ní wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó ló dẹ̀ máa wá sí ìmúṣẹ. Àìmọye prophet bẹ́ẹ̀ tí wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ yìí. So fúdí èyí, ẹ̀yin ọmọ Oòduà, ẹ jẹ́ ká fi ọkàn wa balẹ̀. Ohun tá a kò nílò ni pé bàbá ti ń jáde, ẹ máa spread fídíò wa kó rinlẹ̀, kó mọ̀ wípé àwọn ọmọ Oòduà o, a sì dúró tán, a dẹ̀ ṣe ń béèrè fẹ̀tọ́ wa, nítorí pé à ń fẹ́ kọ́jọ́ ọ̀la àwọn ọmọ wa ó dára. À ń fẹ́ ọjọ́ rere fáwọn ọmọ wa, bí wọ́n ṣe ń ṣe ní London, bọ́n ṣe ń gbádùn ní Amẹ́ríkà, gbádùn káàkiri, àwa náà fẹ́ máa gbádùn. A dẹ̀ ń fẹ́ fi ilẹ̀ tó dára sílẹ̀ fáwọn ọmọ wa, ọjọ́ ọ̀la tó dára fáwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn. So ẹ jẹ́ kó máa yé wọn. Tí bàbá mi Ọláyọmí Kóìkì bá jáde, ẹ spread fídíò wọn. Tí ìyá mi Lady K Ìfẹ́olúwa bá jáde, ẹ spread ẹ̀. Ìyá mi ń kọ́ mbẹ̀, arẹwà obìnrin, kí lorúkọ ìyá mi Dára, arẹwà obìnrin fún ara ẹ̀. Tí ìyá bá jáde, ẹ bá wa spread ẹ̀. Kọ́ lè mọ̀ wípé a ṣe ń bẹ̀ ń bẹ̀ o, orí wa dẹ̀ ṣì wà ń bẹ̀, ó dúró digbí. Oòduà Nation yìí ó ti di dandan a máa gbà o, torí pé a lè lajú wa lẹ̀ kí àwọn àjòjì máa pa àwọn èèyàn wa bí ẹni pẹ̀dìyẹ bí eléyìí lójoojúmọ́. Ara òró okùn nílé, ara òró ẹdìyẹ, ọmọdé àsùnkún gan ìyá òró mú fún. Àgbàlagbà jí láàárọ̀ kò kọ́bọ̀ ò bá lápò ẹ̀, kò tún mọ tó fẹ́ jẹ. Níbi tí àgbàlagbà ti lọ ń jí búrẹ́dì lọ́jà tó ń jí búrẹ́dì. Bó ṣiṣẹ́ òun náà o kò ṣeré.
o ò lóná ṣùgbọ́n wọ́n mú bíìlì iná wá fún ẹ wọ́n ní tó bá tún install solar wá tún gba ìwé lábẹ́ ìjọba Nàìjíríà. Ẹ̀yin ènìyàn mi, ilé ti tó lọ. Ẹ dira Oòduà nation ó tẹ̀síwájú jàre. Má jẹ́ kán tàn ẹ́, má jẹ́ kán gbé ẹ mọ́ra o, má jẹ́ kán gà ẹ́ o. Oòduà nation ó tẹ̀síwájú o. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo ẹ̀yin èèyàn mi. A ò rí ètò yìí jù báyìí lọ. Ẹ bá mi pín, ẹ bá mi share ẹ. Ẹ sọ fónílé, ẹ sọ fàlejò wípé ọmọ Adéyẹmọ ti sọ̀rọ̀ o, wípé àkókò ti tó láti gba Oòduà nation wa. Ẹ bá wa sọ fún gbogbo onílé, ẹ bá wa sọ fàlejò wípé bàbá wa olóyè ọmọ Adéyẹmọ ti sọ̀rọ̀ o, pé àwọn ò ní disappoint wa. Ibi tá a dẹ̀ ń lọ yẹn là ń lọ, a dẹ̀ máa débẹ̀. Ẹ bá wa sọ fún wọn. Ẹ̀yin ènìyàn mi, ẹ share fídíò yìí. Ní pápá jùlọ eléyìí tó ń ṣẹlẹ̀ nílùú South Africa, ẹ bá mi pín. Fídíò yìí mo máa gbìyànjú láti cut ẹ̀ sí méjì. Ti South Africa update yẹn ẹ gbọ́, ti eléyìí tá à ń sọ̀rọ̀ yìí náà ẹ gbọ́, so that ẹ lè bá wa pín dáadáa. Ẹ dákun. Ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa, á dé ilẹ̀ lérí wa o. Ẹ̀yin ọmọ aládé, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ túbọ̀ máa fi àdúrà àwọn èmi àrólé, ẹ máa fi ràn mí lọ́wọ́. Ọba mi Èdùmàrè á jẹ́ ká nípàdé ayọ̀ ní orílẹ̀-èdè wa Odùduwà. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin àkúrò olóyè mẹ́kùn, ọmọ amúdàsílẹ̀ mo gbẹ̀rún pa ni gbogbo yín ni mo kí o. Mo kí gbogbo ọmọ Oòduà pátápátá. Ó dàárọ̀ o, ẹ̀yin ọmọ aládé. Bí wọ́n fẹ́, bí wọ́n kọ̀, àdélẹ̀ lérí wa o. Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní, dádì mi ẹ̀ ń pẹ́ fún mi. Ẹ ṣeun. mi ní ọ̀dẹ̀ ní disappoint ọlọ́mọ promise mi ní disappoint yẹn o ṣùgbọ́n bí nǹkan bá ṣe gbà ẹ ká ṣe máa ṣe lọ olórí kan ní bọ́ bá ṣe gbà láti máa ṣe jọ a máa débi tá à ń lọ ẹnìkan ní ká má sọ̀rọ̀ Yorùbá nìsan ó ṣe mistake ni a lè stop ẹ ìjọba Yorùbá nìsan náà la wà ibẹ̀ náà la dẹ̀ ti bẹ̀rẹ̀ odò tó bá dẹ̀ gbàgbé orísun ẹ̀ ọmọ àgbẹ̀ Yorùbá nìsan náà la a lè stop. Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation, Ìgbòho Òòṣà iṣẹ́ stop ẹ security tí wọ́n gbé fún wa lẹ́fù pé Yorùbá wọ́n ní gbogbo àwọn Yorùbá àbá bàbá Bọ́lá bẹ́ẹ̀ Tinubu lọ́njẹ́ mi yóò ọlọ́mọ parẹ́ ó ní lọ kó àwọn security Yorùbá nìsan rẹ̀ jọ bàbá mi Olúgbọ́n ní àdìsá mo ní ẹ̀ Olúgbọ́n àgbẹ̀ mọ́ bàyá mu bàbá dáadáa bàbá lábẹ́ Sunday mo ní bàbá mi àwọn security Yorùbá nìsan yẹn lọ kó wọn jọ wọn sọ pé security Ìgbòho wọn sọ pé security Sunday Ìgbòho ẹ pàtẹ́wọ́ Yorùbá nation lọ kó wọn jọ àwa sọ fún president pé kó empower ẹ gbogbo àwọn terrorists tó ń wá láti Mali láti lè jẹ ẹ floss wọn jáde ẹ lè ṣe mo níbẹ̀ ni bàbá mi a máa ṣe wọ́n dẹ̀ ti ṣe fún wa mo ti fà wọn lẹ́tà gẹ́gẹ́. Go and build your home, for we are going home. Ta ló wo metí ìlú tó lè sọ ọ̀kan tó nílùú fìlì sọ. Àwọn jẹ́rìí rẹ̀ wá sọ. Nàìjíríà yìí ti gbogbo wa ní. Bẹ́ẹ̀ni Nàìjíríà nílùú fìlì sọ. Bẹ́ẹ̀ni Nàìjíríà àtẹ̀yìn mélòó ti gbogbo wa. Tí ẹ̀yin mélòó gbogbo wa ni 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 ọjà ẹgbẹ́ wẹ̀rẹ̀ gbogbo wa ẹgbẹ́ wẹ̀rẹ̀ dànù ká dà fún ọ. Ta ló tún fẹ́ túmọ̀ rẹ̀? Èmi mọ̀. Máa bọ̀ ìyá jọrí rẹ̀. Ọmọ Yorùbá ilé koko ń ta gbé ilé bàbá ọmọ kìkì bọ̀ ọmọ lẹ́rù. Sọ́gbà àbá. Sọ́gbà. Yorùbá nation ló lè ṣe Oòduà nation ló lè ṣe kí ìlú kó lè túbà kó lè túṣẹ Oòduà nation ló lè ṣe
kílù kó lè túbà kó lè túṣẹ́ Yorùbá nation ló lè ṣe ká máa róná ká máa róúnjẹ jẹ ní. Yorùbá nation ló lè ṣe. Oúnjẹ ó wálẹ̀ òǹgèrè á máa lọ ní lemọ́lemọ́. Yorùbá nation ló lè ṣe. Ìlú á máa tòrò ìlú á máa dùn sí ni. Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká jáde síta ká jà fẹ́ tọ́ wa. Yorùbá nation.